ọmọ Nàìjíríà níbo ni Quadri wà o ọmọ Nàìjíríà níbo ni Quadri Ògúnbọ̀dé àbí Ọlásùnkànmí Ògúnbọ̀dé níbo ló wà àwọn ẹbí yìí bá ti mọ̀ dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat o ekúkú ṣe pé a ní nǹkan kan tá a dàpọ̀ ṣáájú àkókò yìí pẹ̀lú ẹbí yìí bàbá Quadri ló jókòó lápá ọ̀tún mi ó lè jápá òsì lọ́dọ̀ tí pẹ̀lú bí kámẹ́rà ṣe dúró màmá Quadri náà jókòó ní apá àlàáfíà ó lè jápá ọ̀tún lọ́dọ̀ yín pẹ̀lú bí kámẹ́rà ti dúró ṣùgbọ́n tó hàn jù ni pé ọkùnrin kan obìnrin kan lẹ̀ ń wò bàbá ọmọ ni ó sì jọkùnrin nígbà tí ìyá ọmọ tí ó jóbìnrin níbo ni Quadri Ògúnbọ̀dé níbo ló wà Quadri sọmọ àgbékọ̀rùn roko ọmọ tí ó ti tó káwọn òbí rẹ̀ máa jẹun rẹ̀ ni tí wọ́n sì ti ṣègbìyànjú kódà lónìí tí mo ń ṣe ètò yìí kì í ṣe ọjọ́ tí mo yà sọ́tọ̀ láti ṣe irú ètò yìí rárá ṣùgbọ́n téèyàn bá ṣe ọ̀dájú abiyamọ tó náà bímọ kò gbọ́dọ̀ rí àwọn ẹbí lónìí kó sì lóun ṣètò kan kí wọ́n máa lọ kò ṣeé ṣe ìlú Èkó níṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ti ṣẹlẹ̀ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ á gbọ́ lẹ́nu bàbá àti ìyá Quadri àwọn náà wà lórí ìkàlẹ̀ yìí ọmọ Nàìjíríà níbo ni Quadri wà gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú ó ṣeé ṣe kí wọ́n má dọ́dọ̀ mi ó sì ṣeé ṣe kí ó tiẹ̀ má dé orí ẹ̀rọ ayélujára rárá kọ́rọ̀ ò fi yanjú tó bá ṣe wípé ìgbàgbọ́ àwọn ẹbí Quadri tó bá jẹ́ pé ó mú wọn lára dá ni ìgbàgbọ́ tí wọ́n ní lára iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nílùú Èkó níbi tí ìṣẹ̀lẹ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ pẹ̀lú tí bàbá Quadri àti àwọn ẹbí Quadri rí ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí èèyàn bá ń bú ọlọ́pàá lójú wọn wọ́n bọ́ sọ́lẹ̀ wọ́n mọ̀ jà ni nítorí pé àwọn ọlọ́pàá yẹn wọ́n dúró déédéé wọ́n ṣetán láti sọ òdodo ṣùgbọ́n ṣàdédé ni mọ̀gánà yí o ní ọjọ́ tí wọ́n gbàlejò ẹbí ẹni tá a fẹ̀sùn kàn ẹni tá a fura sí ẹni tó jẹ́ pé gbogbo ògbìyànjú wa láti wo bí Quadri ṣe rìn orí rẹ̀ ní bọ́ sí níjọ́ tí ìkan nínú àwọn ẹbí rẹ̀ tí wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n dàpọ̀ ìfúnra wọn tí wọ́n sì ń bá àwọn ẹbí yìí sọ̀rọ̀ bí kọ́rọ̀ yanjú àwọn ẹbí ní àwọn ọmọ jàǹtà wọn ẹnì kẹ́kọ̀ọ́ ọmọ sí àwọn àníkà àwọn sàrọ̀ ọmọ àwọn tí wọ́n bá ti rọ́ ọmọ àwọn kálukú ọmọ. ń gbọ́ gbogbo yẹn lólùfẹ́ wa káàkiri níbikíbi tí ẹ̀ ti gbọ́ wa ọ̀rọ̀ náà ni ti gbọ́ ni o lẹ́nu bàbá Oríyọmí Hamzat ọ̀rọ̀ ti dé ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ àti lójútu rẹ̀ ibi bá fi Sókànmí sí àwa jáde torí oríṣiríṣi ọ̀rọ̀ là á ti gbọ́ tẹ́ jáde nípa ọ̀rọ̀ Sókànmí gbogbo ìgbésẹ̀ tán ọlọ́pàá kan fẹ́ àgbé gbogbo ìgbésẹ̀ tán àjọ alàgbà náà tán náà fẹ́ àgbé gbogbo rẹ̀ náà ni gbogbo rẹ̀ náà ti bọ́ sí àlọ́wọ́ tá àti gbọ́ gbogbo rẹ̀ ìwọ ìmọ̀jà gbàyìn lákòókò torí ọ̀rọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ọ̀rọ̀ àníyànjú ibẹ̀ bá fọmọkùnrin sí ọ̀rọ̀ náà gbogbo ẹ̀ náà ni a tẹ́tí gbọ́ ṣùgbọ́n ìmọ̀ gbàgbé o ìyẹn olólùfẹ́ Ẹkúnlé Ìjẹ̀ṣà kí n subscribe sórí ètò kí n lè gbọ́ bí ó ṣe lọ iye etí tó bá mọ̀ gbá lọ ó mọ̀mọ̀ yẹ kó gbàbọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè bí èsì ṣe yìí fún wa ojú mi àti ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ kí n mọ́ ọ̀tẹ̀ kí n subscribe sórí ètò kí n subscribe sórí ètò kí n náà jàǹfààní bá a bá ṣe mú fọ́nrán wá fún yín lólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà lórí ètò ìwọ ètò wáyà gbọ́rọ̀ yòókù bẹ́ẹ̀. lọ́lé rẹ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àti rọ́mọ àwọn ní tọ́ka sí ọmọ tẹ́lẹ̀ jẹ́ ẹbí rẹ̀ yìí tẹ́ ẹ bá wà yìí lọ́jọ́ tá à ń sọ yìí àwọn onítọ̀hún ò fira wọn hàn gẹ́gẹ́ bí ọlọ́pàá rárá o wọ́n kàn fira wọn hàn gẹ́gẹ́ bí ẹbí tó gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ tó sì lọ ni kódà nù ọ̀rọ̀ tán sọ fún wọn ni pé wọ́n ní ọmọ wọn kan ṣẹ̀ o níyà rẹ̀ bá dé tọlọ́pàá ní wọ́n ti ọmọ mọ́lé wọ́n bá tó ti ìyá náà mọ́lé irú ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ wọ́n ní wọ́n sọ fáwọn àwọn yẹn lọ lọ́jọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn
iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n wá ní kán jẹ́ káwọn ó gbé ẹjọ́ yìí lọ sí pàǹtí níbi tí wọ́n ti rẹ́jọ́ ọ̀hún ṣe dáadáa wọ́n gbẹ́jọ́ lọ lóòótọ́ o wọ́n dé pàǹtí nígbà wọ́n dé pàǹtí ńkọ́ ọkùnrin jóòní tó wá bá wọn níléeṣẹ́ ọlọ́pàá jóòní tí wọ́n kọ́kọ́ wà wọ́n bá pàdé ní pàǹtí pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn rẹ̀ àtijọ́ náà lọ̀rọ̀ tí a yí àwọn ẹbí Quadri mọ́ nígbà gbogbo nǹkan tiẹ̀ tún wá fọ́jú pọ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn wá ń gbé lórí ẹ̀rọ ayélujára pé wọ́n wú òkú ọmọkùnrin tí wọ́n wá nílé ìjọsìn yìí ẹni tí ń ṣe olùdarí ilé ìjọsìn òun rèé ọmọ rẹ̀ tí wọ́n mú òun rèé òkú ọmọ tí wọ́n ń wá wọ́n ti wú bàbá Quadri àtàwọn ẹbí Quadri tún padà sí tọlọ́pàá o ní pàǹtí pé wọ́n ní wọ́n wú òkú ọmọ wọn àwọn òwò òkú ọmọ kankan ebi iléeṣẹ́ ọlọ́pàá làwà àwọn ṣèwádìí tàwọn lọ́wọ́ tó wo àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n sọ bẹ́ẹ̀ làwọn èèyàn pé bàbá Quadri lójoojúmọ́ pé ṣé ẹ gbọ́ pé wọ́n ti wókù ọmọ yín chọ́ọ̀chì ni bàbá Quadri ò sí bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n tún pe bàbá Quadri pé ṣé ẹ gbọ́ ni bàbá Quadri láwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ èwo láwàá nígbàgbọ́ bẹ́ẹ̀ agbègbè ibi táwọn ọmọ iléèwé gbé nílé ìjọsìn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ Quadri rí tí wọ́n tún gbé agbègbè yẹn tó jẹ́ kẹ́kọ̀ọ́ nǹkan náà tún pe wà gbé ní tí wọ́n rí ni wọ́n ń sọ o èyí òkú Quadri ààrí àyè Quadri ààrí púpọ̀ àwa tiẹ̀ wàá mọ bí ọ̀rọ̀ dé dúró mọ́ gan-an lẹ́rú wá ń ba àwọn ẹbí Quadri pé ṣé kìí ṣe pé omi ti tẹ̀ ìwọ̀gbìn tọrọrọ ò yá wọn mọ́ gan-an níléeṣẹ́ ọlọ́pàá ẹnu oníkàn láti gbọ́kùnrin ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bá ti débì yìí tí kì í bá ṣe pé èkú ti tẹ̀yìn ó ní fàǹfà ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa gan-an ṣùgbọ́n ọmọ Nàìjíríà tá a bá ń ta ẹja mọ̀ tọ́ o tọ́mọ̀ bá dẹrun onídìí ni o torí Saheed Òṣùpá sọ pé tá a bá ní kọ̀ọ̀kan wá a lè sọ torí ń tọ́kàn lónìí àmọ́ bóyá kíkàn tọ́kàn náà ni ó padà wá kàn wá náà àbúrò oníkẹ́ni kankan nu wa o ẹ já lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri ẹ kú kalẹ̀. ẹ rà sà. yes sir. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa. orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé ọmọ mi jẹ́ Quadri Ọlásùnkànmí Ògúnbọ̀dé ó lọ sí skul LASU ní Èkó ní ọjọ́ Thursday on the 16 ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ so wọ́n ní ó jáde ó ti dé láti skul torí ó ní ṣọ́ọ̀bù ní skul tó ń ṣe kọ̀ǹpútà so wọ́n ló ti dé ó ti wálé ní nǹkan bíi 6 wọ́n ní girlfriend ẹ̀ wá pè pé òun strong o kó bá òun ra oúnjẹ wá oúnjẹ ló lọ ra fún girlfriend ẹ̀ tó ń padà bọ̀ lé ní alẹ́ nǹkan bíi around 9 wọ́n ní wọ́n dá dúró níwájú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ wádìí àwọn wájú ṣọ́ọ̀ṣì yẹn sí ilé tó ń gbé ojú bí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ kó dé ilé tó ń gbé so láti bẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ àwọn aráalé wọn ò rí wọ́n bá pe àbúrò ẹ̀ tó wà ní Ìbàdàn tó ń skul ní Ìbàdàn pé wọ́n rẹ́gbẹ́ òun níjọ́ Friday ìyẹn bá pè mí so bó di Saturday bàbá gbéra ó di Èkó gbàtà máa dẹ́kọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wàá pè pé wọ́n ti wà ní police station Ọjọ́ gbàtà wàá dé police station Ọjọ́ abáwọn ibi tí girlfriend yẹn ń ṣe statement lọ́wọ́ wípé ní Ọjọ́ tí wọ́n máa ń pè lọ́jọ́ Ọjọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ọjọ́ police station pé ó ń ṣe statement lọ́wọ́ pé òun lòun pè pé kó bá òun ra oúnjẹ wá pé òun strong nígbà tó dẹ̀ ń bọ̀ ọmọ lóun ti pàdé ẹ̀ tó ti gbé oúnjẹ yẹn fún òun tó ti padà sílé pé but òun àti ẹjọ́ wá ń sọ̀rọ̀ lọ lórí fóònù tó bọ̀ sí jọ ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ ó ní òun wá sọ fún pé kóun bá òun tọ́ ti ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ pé kó bá òun pa fóun pé àwọn kan dá òun dúró wá gbà àwọn olóde ẹ̀dúró ń bolo wà pé òun ti wà níwájú ṣọ́ọ̀ṣì náà kan fẹ́ bá òun sọ̀rọ̀ níwájú ṣọ́ọ̀ṣì ibo oníwájú ṣọ́ọ̀ṣì náà tó délé tó ń gbé so ibẹ̀ ni ìyẹn ti pa fóònù so láptà yẹn ó pe mọ́mí ẹ̀ nǹkan bí around 20 after 9 pé kí mọ́mí ó sẹ́ni 10,000 sí òun yẹ́ wá ní kí ló fẹ́ fowó ṣe táìmì yẹn wá ní òun fẹ́ lówó yẹn ni mọ́mí ilẹ̀ ti ṣó òun ò lè sẹ́ni alátorí fóònù pé ẹ̀tọ́ lè dé báwọn sẹ́ni ẹ̀ ó ti lọ lé o ló bá dẹ̀ dàrọ́ là ó ní kó má wọ̀rí pé òun á pe àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ tó wá pe náà jẹ́ kó máa yí wa pé ó pe òun ní after 9 nǹkan bí after 9 yẹn náà
ó ń béèrè pé kó òun yá wọn ní 10,000 naira kí ló fẹ́ fowó ṣe náà pé òun fẹ́ fi ṣe jẹrìtọ̀ ni pé òun wá ń gbọ́ táwọn kan ń pè pé ọ̀làs pé kó dáhùn lóhùn so láti bẹ̀ a ò rí ìgbà tí wọ́n dé police station wọ́n ṣe statement bàbá bẹ̀rẹ̀ sí wá wọ́n á ní pé kò sí fún àwọn lè ṣe pé ká lọ track number ẹ̀ níta bá ti lè track number so àpò ń bẹ̀ a lọ sílé ọ̀dọ̀ ẹ̀ pé bóyá wọ́n lọ́ọ̀kì ilẹ̀kùn mọ́mọ́ lé ni wọ́n fi ń dá wà láàmú kankan mo ṣàjálẹ̀kùn rúùmù ẹ̀ a ò bá ní kankan nù yàrá ẹ̀ àpadà ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n á gba wájú ṣọ́ọ̀ṣì yẹn mo dẹ̀ kí wọn pé ẹ káàsán mo wọnú ṣọ́ọ̀ṣì yẹn pé ẹjọ́ wọ́n níjọ́ tọ́sí lálẹ́ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ bíi pé ọmọ mi ọkùnrin Quadri lórúkọ Ọlásùnkànmí pé ọ̀làsì ni gbogbo wọn mọ̀ sí mẹ́yẹn wípé ó ń lọlé wọ́n tó wà ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn òrí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bíi o so a dẹ̀ padà a lọ sí police station yẹn wọ́n sọ wọn pé a lè track kíní ẹ̀ mọ́ ní Saturday pé ó sì di Monday tó wá di Monday ká máa bọ̀ bó di Monday mo pa kó mẹ́ bó di Monday mo á padà lọ sí police station yẹn wọ́n ní ká lọ san 100,000 naira wọ́n máa bá fi track àsan 100,000 naira wọ́n bẹ̀rẹ̀ tracking yẹn ìgbà tí wọ́n ṣe tracking yẹn gbogbo àwọn tí ó ń pè nígbà tá àti rí òun ni tracking yẹn mú wọ́n á sọ fún àpà àwọn nọ́mbà tí ẹ kọjọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside inú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí tẹ́ track jáde so àbúrò ẹ̀ wá ní pé kọjá pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ mọ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ 100 naira ó send owó yẹn sínú account ẹ̀ bí a gbé balance wa àti yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni báńkì jẹ́ ní account ẹ̀ gbé padà pé 100 naira tó fi sínú ẹ̀ pé kóun fi lè wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà àwa lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báńkì lọ gba emergency account àbáná ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn ìgbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná nípa ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn ìgbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣe owó yẹn jáde kó nú àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí pàtó ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì print jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ mú nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́bẹ̀ wá pé owó tí wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pọ̀ pé àwọn anẹ́nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta nígbà ní ká sẹ́ni 50,000 sí wọn àṣẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọ gẹ́ẹ̀ kan wà ń bẹ̀ ìyẹ́ ẹ̀ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà ń bẹ̀ but ẹni tó ń pè jù ọmọ gẹ́ẹ̀ nìkan ló ń pè jọjọ́ ń gbéra wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n rí pé obìnrin ni wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ tá à ń wáyìí pé kó tòsí ọmọ yẹn ìgbà tó tòsí ẹ̀ pé òun láìkẹ̀ pé wọ́n á ní pé ló ti rí nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà òun gba nọ́mbà lọ pé òun láìkẹ̀ òun fẹ́ fẹ́ so ó ṣàdá yẹn lóhùn wọ́n á ní kẹ́yọ̀ ọmọ mi ẹ send picture sí òun ìyẹn send picture kan sí ìyẹn náà wá ní pé kó send picture tiẹ̀ náà wá ìgbà tó máa send picture wá ó wá ṣe fídíò pẹ̀lú picture tó send yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì ibi tọ́mọ ẹ dé gangan tọ́mọ mi dé gangan ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ wò kíní ibi tọ́mọ ibi tẹ́ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n mi dé gangan ni tọ́ sọ pé ẹ̀gbọ́n mi dé gangan wájú ṣọ́ọ̀ṣì tàbá máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń ṣe pósì yẹn ṣe là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti bẹ̀ abẹ̀rẹ̀ sí atarabọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wá gbà tí wọ́n máa di Thursday wọ́n lọ mọ́ ọmọlédì yẹn oníkọ́ ọmọlédì yẹn ṣe owó sí lédì yẹn ní pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi ra káàdì 1,000 fún ó tó ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di Thursday wá ní kó pàdé òní nínú skul lásùnbẹ̀ bàtọ́ á lọ pàdé ẹ̀ nígbà bíi tírì yẹn àwọn ọlọ́pàá wọn jọ lọ ni bóun dẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá bá mọ̀ ọ́n mú bọ̀ ní police station oye bó ní police station wọ́n wá dá nọ́mbà bọ̀bọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé ògbórúkọ bọ́ yẹn wá wọ́n béèrè pé bó ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùwò ti mọ̀ pé bó ló ń gbé ó náà mọ̀ ibi tó ń gbé ṣùgbọ́n mo mọ lé bàbẹ́ ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n bá bọ́ sínú mọ́tò padà wọ́n gbá gbé lọ lé bàbẹ́ ẹ̀ wọ́n yé délé bàbẹ́ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n béèrè pé ọmọ yín báyìí báyìí náà béèrè bàbá ní à wọ́n tó bá fọwọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù so wọ́n wá mú wọn pa bẹ́ẹ̀ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní ní àkáǹtì ó náà ló ní ta ló ṣe owó sínú àkáǹtì ó náà mẹ́ni tó ṣe owó sàkáǹtì ó náà mẹ́ni tí ó ṣe owó sàkáǹtì
wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n bẹ̀ ní ẹ̀kí gbọ́kàn so kò jẹ́wọ́ bódíjọ́ kejì ó ṣe wá sọ fún ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ṣe òun máa ń ta materials nǹkan kan pé àwọn tó sẹ́ni ó sì wò wọ́n mọ̀ wọ́n àwọn bèrè pé báwo ni wọ́n ṣe máa ṣòwò sí ẹ tó ò dìmẹ́ni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ẹjọ́ yẹn ọmọdé nìyẹn wà níbẹ̀ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ gẹ́ yẹn gbà tó débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí polisi kan gbà tó wá jí wọn wá lẹ́ ìwọ̀n bíi ìṣẹ́wù wọ́n ti fẹ́ rìlí àwọn ọlọ́pàá fẹ́ rìlí sọ ọmọbìnrin tí wọ́n fi mú sheriff gbà tó wá lọ sọ fún DPO wá ní pé wọ́n máa fi ọmọ yẹn lẹ̀ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá wá lọ sọ fún bàbá ọmọ yẹn pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ oúnjẹ wá fún ọmọ ẹ bí bàbá ṣe dìde bó ṣe lọ nìyẹn kó padà wá bó wá díjọ́ kejì láàárọ̀ alẹ́dìmọ̀lẹ̀ àti jíde bẹ̀ nígbà bí 8 àwọn ọlọ́pàá yẹn bá wa ń bẹ̀ gan ni so ìgbà tó wá di pé wọ́n á lọ mọ́ ọmọ yẹn jáde nínú sẹ́ẹ̀lì wọ́n á ní kó ṣe statement yẹn ló wá ń ṣe ló wá kọ orúkọ bàbẹ́ wọ́n á rí pé orúkọ tó kọ yẹn orúkọ bàbẹ́ tó kọ yẹn ó wà ní orúkọ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe owó sí nígbà tí wọ́n ṣe owó jáde kúrò nínú àkáǹtì ọmọ mi ọmọ tá à ń wá pé alàgbà iná kọ́kọ́ ṣe owó sí wọ́n bá pè gbà tán pè láti nǹkan bíi 10 àárọ̀ nǹkan bíi 5 ìrọ̀lẹ́ ló ṣẹ̀dẹ̀ gbà tó dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá ń bèrè pé ta ló ní orúkọ yìí olóhùn ta ló ṣe owó sí wà ń ṣe mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ ọlọ́pàá ní à síbí yé sọ pé ẹ̀ mọ́ ọmọ yìí nígbà tẹ wọ́n mọ́ ọmọ yìí débí lánàá tẹ sọ pé kékeré lẹ ti rọ́ ọmọ yìí gbẹ̀yìn wọ́n lọ́mọ ṣiṣẹ́ wá ní ẹ ṣọ́ọ̀ṣì àwọn ló ń wá ọkàn gbọ̀tán lọ bàbá wọ́n ṣàkí ọmọ ẹ̀ mọ́lẹ̀ wọ́n mú òun náà wọ́n sínú sẹ́ẹ̀lì gbòdìjọ́ kejì ló jẹ́ Saturday tí wí Friday náà ti mú alàgbà yẹn wọ́n fi hàn méjì sínú ẹ̀ gbòdì Saturday wọ́n ṣàkó wọn síta wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn gbọ̀kan náà ni alàgbà yẹn sọ wọ́n sọ pé yẹn ó ṣe ó sì wò òun fẹ́ ṣe fẹ́ǹsì lọ́mọ yẹn ṣe ó sì wò àwọn ọlọ́pàá yẹn ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣòwò sí ní òru tí ò ṣe ṣe ní ojúmọmọ ó ṣe jẹ́ táìmù tí ọmọ ìṣòwò jáde nínú àkáǹtì alákáǹtì ló ṣòwò sẹ́yìn náà sọ wọ́n ṣàwà nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ bọ̀ nígbà àjọ tí àwọn ọlọ́pàá yẹn ọmọ yẹn ṣòwò sí màmá ẹ̀ Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ Sheriff Rabiu ó ṣòwò sí màmá ẹ̀ ó ṣòwò sí alàgbà àwọn ọ̀rẹ́ tó ṣòwò sí bíi 300 200 àwọn tó bíi 5 tó ṣe owó sí so bàtẹ́ yẹn àwọn ọlọ́pàá yẹn bá bẹ̀rẹ̀ sí brain yẹn ló wá sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ òun ló mú fóònù yẹn wá bá òun nílé wípé òun bá wọn ṣe owó orí ẹ̀ jáde bọ́lá àwọn ọ̀rẹ́ ẹ wà ó náà mọ̀bí tó ń gbé òun mọ̀bí kankan so bàtà àwọn ọlọ́pàá tó wà ní ọjọ́ yẹn tó rí pé wàhálà àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń fẹ́ pọ̀ jù wọ́n ní wọ́n máa transfer ẹjọ́ yẹn kúrò níbẹ̀ pé wọ́n ti lọ sáré lọ gba lọ́ọ̀yà lẹ́kọ́ lè béèlì alàgbà yẹn bàtà yẹn sọ fún wa pé tó bá di Monday wọ́n máa gbẹ́jọ́ yẹn lọ sí Ìkẹjà wọ́n máa transfer lọ sí Ìkẹjà o ìka lọ wúwo mọ́tò wa ọkọ̀ tó máa fi gba mọ́tò tó máa gbé wọn lọ ṣáà ká lọ wá 80,000 wa àlọ́ owó fún wọn lọ wá di Monday bá gbé mi ṣe padà níbẹ̀ Monday ó dé lọ bí ọ̀sẹ̀ kẹta wọ́n sọ wáyé pé wọ́n lọ sí Ìkẹjà mọ́ pé onípàtì ni wọ́n ń gbé wa lọ then nígbà tí wọ́n mú ọmọ yẹn jọ Friday yẹ́ wọ́n pè yẹ́ náà wá wọ́n mú yẹ́ gbàtọ́ mú yẹ́ ìyẹn ti pe àwọn bóyá àwọn fámìlì wọn ó ti pè wọ́n kó tó máa bọ̀ torí wọ́n kàn sọ pé wọ́n mọ́ ọmọ òun so gbàtọ́ àwọn ọkùnrin mẹ́ta kan wọ́n wá débẹ̀ wọ́n rí pé wọ́n ti mú ọmọ yẹn wọ́n ti mọ́lé wọ́n ti tìyẹ́ náà mọ́lé àwọn náà tún pìtì wa gbà èèyàn là ń wá ìgbọ̀n kan wọ́n dẹ̀ gba fóònù nọ́mbà ọmọ mi yẹn lọ́wọ́ ọlọ́pàá pé àwọn náà máa lọ tíráàkì nọ́mbà yẹn bó bá ṣe jẹ́ àwọn wá fún wọn lésì so ìgbà tó wá di Monday tó ń gbé wa lọ sí pàǹtí yẹn bá ṣe dé pàǹtí tá a wọnú ilé tó ti fà wá lé àwọn tó máa ṣe kéèsì yẹn lọ́wọ́ a kàn rí bọ̀bọ̀ tó wá sí ọjọ́ yẹn pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn lọ́mọ máa sọ pé ẹni tó wá sí ọjọ́ ní wá bá ìyá ọmọ yẹn ìyá Sheriff nìyẹn o so kò wá súnmọ́ Sheriff yẹn wá sọ pé ìwọ ọwọ́ ti tó ẹ́ bí nísìn gbogbo nǹkan gbà tó wù ó ṣàṣọ lójú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn máa pítí èèyàn so ó jẹ́ kó mbẹ̀ ó lọ tiẹ̀ ìjọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí àwọn yẹn náà ní ká lọ wó wá pé wọ́n máa tíráàkì àwọn nọ́mbà pé ọmọ yẹn ó ti jẹ́wọ́ fáwọn pé ó ti sọ àwọn nọ́mbà ọ̀rẹ́ fún wọn ọkàn wọ́n yà ń ṣe kéèsì yẹn mọ́ṣẹ́ ń ṣe kò tẹ́mi lọ́rùn kọ́ ìjọ kan padà báyé ń lọ tá à ń bọ̀ lójoojúmọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ máa sọ fún pa nǹkan tẹ́ ń ṣe yìí kò pé mi kò ọmọ là ń wá yìí ó ti lọ bí a month ó ti lé ní 15 days báyìí a ò rọmọ a ò rí nǹkan kan a ò gbọ́rù ẹ̀
ọmọ tó yí á ti rí owó nínú àkáǹtì ẹ̀ rí wọ́n béèrè pé mo ní ọmọ wà lọ́wọ́ ẹ̀ pé kán gba fóònù ẹ̀ kán tiẹ̀ tú fóònù ẹ̀ wò pé ibi tí ọmọ bá wà ó lè lẹ́nu kan tọ́jọ́ wà lẹ́nu tọ́jọ́ ṣe nǹkan yìí á ṣá mọ ọmọ rẹ̀ ìgbà tán máa lọ mú fóònù ọmọ ẹ̀ mi mo ní kán lọ mú fóònù ẹ̀ kán tú fóònù ẹ̀ ìgbà tán wá lọ tú fóònù ọmọ ẹ̀ wò wọ́n rí pé ọmọ yẹn ṣáàtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ pé mátà yẹn so ibi náà ṣáàtì ń wo fóònù yẹn wọ́n rí ibi tí ọmọ yẹn ti mú ìbọn dání tó gbé ìbọn dání nínú fóònù ẹ̀ tó nínú píkṣọ̀ tó yà sórí fóònù wọ́n á bèèrè lọ́wọ́ ìgbẹ́ báwo ṣe wá sọ pé kọ́ọ̀tì làwọn wọ́n náà ẹ̀yìn mélòó ni wá sọ pé 6 làwọn pé ṣọ́ọ̀ṣì alàgbà yẹn gangan làwọn tí ń ṣe méjì ibẹ̀ làwọn tí ń pàdé pé lídà àwọn gangan ni alàgbà ẹ̀ ṣàṣùmí ọlọ́pàá yẹn ṣàṣọ pé ìmá ọ̀rẹ́ wọn máa ṣiṣẹ́ mo sunkún jáde níbẹ̀ ìjọ yẹn ni mo sunkún jáde àdẹ̀gbéra àwálé padà sábẹ́kúta wọ́n tún pè wá pé ká wá àtúnpadà lọ bọ̀dù mọ́ṣá ṣe ń ṣe wá kò pè mí rárá kò ọmọ ni mo wá kò ń ṣe ran lẹ́yìn èèyàn bá sọ̀nà èèyàn máa wà mo ṣàbẹ̀rẹ̀ sí dáàbò mo bẹ̀rẹ̀ sí dáàbò kiri owó ọmọ mi ò rí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ìṣúwà báyìí ọkọ̀ darí wa kiri àwọn ọmọ kan tí wọ́n lè ṣe but láti Thursday Friday tó kọjá yìí làwọn èèyàn ti ń pè mí lórí fóònù pé à wọ́n rí kan tó ń pòsì jáde o ọmọ skul tó wà níbi dé wọn náà ládùúgbò bẹ̀ wọ́n ń pè mí pé wọ́n ti wá wú òkú kan o àwọn ọmọ òkú tó wú lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì o bóyá ọmọ kó máa lọ jẹ́ ọ̀láṣì ni o but mo wá di ìjọ Saturday àwọn rìpọ́sì lóríṣiríṣi lórí WhatsApp lórí Facebook àti lórí wà láyé gan mo ti ta mọ́tò mi kò sówó lọ́wọ́ wá dálé fi ṣe kéèsì kan ní kọ́kọ́ mo ti ta mọ́tò mi torí kíní mo rọ́mọ́ mi ò rí àwòrán pé ara àyẹ̀ ọmọ Nàìjíríà kò gbà mí o kò ṣàánú mi o mi ò níṣẹ́ kankan lọ́wọ́ o kò ṣàánú mi ọmọ ti ṣe tó skul ó dẹ̀ ṣe kíní ló kú skul báyìí. kò sí kankan lọ́wọ́ wọn mọ́ ọkọ̀ jẹ́ ọmọ Nàìjíríà kò gbà mí kò ṣàánú mi báyìí omi òrókù ọmọ mi ò ráàyè ẹ omi ò bọ́ ọmọ mi sí o kò ṣàánú mi báyìí ọlọ́pàá àmọ́ ọmọ ọlọ́pàá ṣe o àmọ́ ọlọ́pàá yé lórí ọmọ mi bá báyìí yé mi mọ́ o ojoojúmọ́ ló ń pè mí àná báyìí oríṣiríṣi náà wá mi kàn mí lé pé kí wo ọmọ mi ní tó pòṣẹ oríṣiríṣi kò ṣàánú mi báyìí mi ò rọ mi ọ́ mi kọ́ ọmọ Nàìjíríà kó gbà mí o ó pé láti gbìyànjú o. ìbátẹ́ gbọ́ pé tẹ́rin ní wọ́n pè lórí fóònù sí pé wọ́n rí wọ́n ti wá wò òkú sẹ́yìn òpó ọlọ́pàá ń gbà náà ni. a pe ọlọ́pàá níjọ́ Sunday mo fi fóònù pásọ àgbọn mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàtì kéèsì ẹ̀ wípé àgbọn nǹkan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókò ọmọ tí wọn ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbàgbọ́ ká má yẹ kankan kó jọ nítorí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbi nǹkan jọ kó ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè tó rẹ̀ kò sówó kankan lọ́wọ́ wa torí mọ́tò tí mò ń lò mo ti jẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ṣe o mo ti ta mọ́tò mi ò rọ́mọ́ mi lórí ọmọ mi mo ṣe ta mọ́tò mi pé wọ́n mi ti bá mi tẹ̀ ní rọ́mọ́ mi gbogbo bí mo ṣe dàbò tó àrùn rọ́mọ́ o ti lé lóṣù oṣù kejì ló ń lọ yìí o láti ọdún 16 January òun náà ti jí mi lọ́mọ gbé wa àárín oko àrá yẹ o ọmọ Nàìjíríà kan ṣàánú mi kan gbà mí báyìí o. àwọn tí wọ́n ń pè yín yẹn tí wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé àgbègbè ibi tí wọ́n ti. àwọn tó wà níbi skul àdúgbò wọn ni bí wọ́n ti gẹ́ẹ̀tì nọ́mbà bóyá gbà tí wọ́n ọmọ mi ti póòsì kíní ẹ̀ síta pé wọ́n ń wá ọmọ pé ó miss pé bóyá ní tó bá rí kọ́ máa sì pé bàbá àbí yẹ náà ṣe sẹ́ndì àwọn nọ́mbà yẹn sí wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pè mí lórí yíríṣi gbogbo àwọn tó mọ̀ wá àwọn fámìlì tó mọ̀ wá tó mọ̀ fámìlì wa náà ló bẹ̀rẹ̀ sí pé wá títí kan London kan ló pè wá pé àwọn rí nǹkan báyìí pé ọmọ mi ò rọ́mọ́ mi kọ́ ṣàánú mi báyìí o kọ́ ṣàánú mi o mi ò rọ́mọ́ mi o mi ò ní kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráyè o kọ́mọ Nàìjíríà kan gbà mí o. rí kọ́ọ̀dù mi ò rí o mi ò rí kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráyè o mi ò ráyè mi ò rókun ẹ o. ọmọ Nàìjíríà gbogbo ẹni tó bá mọ̀ wọ́n ní pàǹtí
iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun yes wọ́n ń ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tí wọ́n wọ́n béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ìta àfihàn pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì ẹ jọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IG abẹ̀yìn Inspector General of Police abẹ̀yìn Police PRO ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Múyìwá Adéjọbí Múyìwá Adéjọbí abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹni tó sì jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàtí náà ní ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ikú Quadri ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run àwọn ẹni yìí láwọn fura pé ẹnìkan nínú àwọn ẹbí Quadri náà ṣiṣẹ́ nípa nínú àwọn ẹbí ẹni ọmọ tí wọ́n mú tó transfer owó Quadri lóru ọjọ́ tí wọ́n rí Quadri mọ́ Sheriff ló kọ ọmọ náà wọ́n ní ẹbí Sheriff wà nínú àwọn tí ó jẹ́ ọlọ́pàá ní pàǹtí wọ́n ní dẹ́rù bà wọ́n ẹ dákun wọ́n ní ọ̀rọ̀ àwọn ti di pé ńgbọ́n bá dààmú wọ́n lọ rí lókùú àwọn tó ti náwó débi pé bàbá yìí ti ta mọ́tò rẹ̀ wọ́n ti ń ta àwọn nǹkan tí wọ́n ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ wà ń pò àṣẹ ẹ̀yin náà mọ̀ ní fojú sunkún ọmọ a fẹ́ mọ̀ nípa Quadri ṣé lóòótọ́ ni wọ́n wú òkú Quadri ní chọ́ọ̀chì bàbá tó ní chọ́ọ̀chì tó ń darí chọ́ọ̀chì inú àwọn tí Sheriff transfer owó sákàǹtì wọn láti inú owó Quadri ni bàbá yẹn wà náà bàbá yẹn sì ń rìn ìyìn àbí ẹ ti mú ó wà ní police station bẹ́ẹ̀ òun náà ti wà ní police station tọ́ àwọn tí wọ́n ní wọ́n wú òkú ní chọ́ọ̀chì irọ́ ni àbó òótọ́ ẹ dákun tá a bá rí inú ẹni tó ní àrídájú pé wọ́n wòkú ní chọ́ọ̀chì lóòótọ́ ẹ kàn sí nọ́mbà mi mo fẹ́ fi nọ́mbà ọ̀hún síta 09029268191 o lè má pè mí bá mi sọ̀rọ̀ o lè má fi ojú rẹ hàn mí o kàn lè send ẹ̀ sí mi lórí WhatsApp ètò ọba rí lágbègbè chọ́ọ̀chì tí wọ́n wú lóòótọ́ ayé ti dáyé ayélujára bó ṣe wulẹ̀ ó burú tó ààrẹ tí ó yà fọ́tò kó dà kó dóoru wọ́n yà fọ́tò òru ọ̀hún 09029268191 ẹ jọ̀ọ́ ìbá àṣèmi ìbá àṣèwọ ni ìjì àyà ní ẹni lódì ìbá àṣèmi ìbá àṣèwọ ni ìjì àyà ní ẹni lódì ìyàwó tó sì torí pòun ti lómi lámù tó dẹ̀bìtì sọ́nà odò kọ́rántí pé bí iye kan ẹni bá lo odò àmọ́ kan ni gbogbo ọ̀rọ̀ kò kàn wá ló sọ Nàìjíríà di bó ṣe dà yìí àwọn ìlú tá à ń pé wọ́n gòkè àgbà ojúlalá kan fi sọ́rí ọ̀rọ̀ tó bá kan nìkan ti kan gbogbo wọn ni wọ́n fi máa ń máwọn ọ̀daràn iná fi máa ń máwọn ọ̀daràn ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àtúnjọ ṣe ti Quadri yìí o Sheriff ni wọ́n mú tí wọ́n tíráàkì àtolùsọ ilé ìjọsìn ọ̀hún ẹ sì ti rí àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára káàkiri ẹ dákun àwọn ò ní parọ́ tá a bá rí àníṣọpá àti rí ìtí ọba ṣẹlẹ̀ àníṣọpá ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ni wọ́n sọ pé àwọn ò tiẹ̀ wọ́n kàn pé wọ́n wòkú àwọn ò rókù wọn àwọn ò ráàyè rẹ̀ àwọn ọmọ wọn sì lọ bọ́lọ́pàá ní òsín tó jọ ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ wò bàbá àgbàlagbà ní sunkún bíi tó yìí o ìyá rẹ̀ náà ní sunkún yìí o àkọ́bí ọmọ wọn nu o àkọ́rí ọlá wọn nu o igi àkọ́sẹ́ wọn nu o inú wàhálà lẹ́bí wa o inú ìdààmú lẹ́bí wa o. oúnjẹ olówó ẹjọ́ ṣàánú fún wa torí ọlọ́wọ́ ọmọ orílẹ̀-èdè ẹjọ́ inú oṣù kẹrin náà ló fẹ́ ṣe graduation ẹjọ́ ṣàánú fún wa ẹ gbà wá ẹ má jẹ́ kí ẹ jẹ wá torí ọlọ́run ẹni tí ó lé yọ̀yà máa ń jẹ lórílẹ̀-èdè yìí o ẹni tí ó lówó tí ó lé yọ̀yà ń jẹ o àgbàpẹ́ láti bí oṣù kan bá ti máa méjèèjì ọ̀wọ́ àti tí ìgbọ́pọ̀pọ̀ ọwọ́ àrọ́mọ alájà àrọ́pọ̀ ẹjọ́ ìrọ̀yà lọ́wọ́ ọmọ yóò ní bọ́ sọ́nu kò ní bọ́dọ̀ lọ ẹjọ́ ìjọ ìyẹ yìí ẹ̀yin fẹ́ kó pààrọ̀ ayọ̀ yín ẹjọ́ ìṣàánú fún wa
ó yẹ kí wọ́n máa kí wọn kú oríire ní April tọ́mọ wọn bá lọ sáàpù ni wọ́n lẹ́ni tí ò léèyàn ìyá máa ń jẹ́ lórílẹ̀‐èdè yìí o àwa táwa léèyàn tá a kò rí ẹjẹ́ àkóra wa jọ ká máa jẹ́yàn ara wa ẹ jẹ́ káwa náà máa jẹ́yàn ara wa bàbá lówó tá a lẹ́sìn lẹ́ẹ̀kan tá a ní nǹkan kan tá a nígi lójúde tá a lárabà lẹ́yìn kùlé ẹ jẹ́ káwa náà máa jẹ́yàn ara wa ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ kọ́ọ̀tì ẹ ṣe àì gbogbo ẹ tó bá mọ àwọn ọlọ́pàá tẹ́ mọ PRO tẹ́ mọ gbọ́ ọlọ́pàá tẹ́ mẹ́nìkan ẹ jẹ́ á máa pè wọ́n kí wọ́n fọwọ́ líle mú Sheriff kó jẹ́wọ́ bí Quadri bá wà kí wọ́n fọwọ́ líle mú olùṣọ́ kí wọ́n jẹ́wọ́ bí tí Quadri bá wà olùṣọ́ àti Quadri olùṣọ́ àti Sheriff àti àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí iwájú chọ́ọ̀chì ní Quadri ló ń wà nígbà wọ́n pè tó lóun bọ̀ wọn ò rí Quadri mọ́ fóònù rẹ̀ ọlọ́mọ́ nígbà tí wọ́n tún wá tíráàkì fóònù wọ́n tún tíráàkì fóònù sẹ́ni tó wà nínú chọ́ọ̀chì ọmọ olùṣọ́ ní wọ́n tún tíráàkì fóònù sí ọmọ olùṣọ́ yìí ó tún transfer owó tí wọ́n mú nínú àkáǹtì Quadri sí àpò olùṣọ́ ọjọ́ gàtí kọjọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì tìrò eegun àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ọmọ pẹ́ ni wọ́n wọlé lẹ́ẹ̀kan lọ́bọ́ sọ́ọ́lẹ̀ lọ́bẹ̀ kúlẹ̀ nù ilé tọwọ́ sọ gidi tí wọ́n padà ń pè léèyàn lẹ́yìn tó kú òléegun ọmọ Nàìjíríà ẹjẹ́ àgbàmú o ẹjẹ́ àṣiṣẹ́ lórí ẹ o àbúrò ní kàn wá o ẹ jẹ́ ká rẹ bí ìlẹ́kún ẹ jẹ́ ká mọ ibi tí Quadri wà lẹ́ẹ̀kan sí ọmọ Nàìjíríà níbo ni Quadri wà justice for Quadri justice for Quadri justice for Quadri ẹ ṣeun mo dúpẹ́. bẹ́ẹ̀ ṣe gbọ́ fọ́nrán kí a share rẹ̀ kí a like rẹ̀ kí a comment rẹ̀ kí n jẹ́ kí fọ́nrán kan gbogbo ọmọ Nàìjíríà lára ń gbọ́ yàrá mi má bínú jáde bí mo ti wọlé ló yẹ kí mi kí n bọ ọ̀rọ̀ ló ká mi lára mo kí gbogbo yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tẹ́yìn tí ń wò mí mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo mọ̀ ká àgbàlagbà lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́yìn fi ń wò mí bí iye ojú náà mi àfọ́ etí tẹ́yìn fi ń gbọ́ mi etí náà mi á di orere bí iye létí yẹn mi àgbọ́ ń gbọ́ yàrá mi mo yí kí mi mú wá sí ti gbọ́ yín rè ní bí bá tún ṣe ń lọ màá jẹ́ kí n àgbọ́